Africa Content TV. Ọjọ́ tí bá fẹ́ ṣe òrèrè tọkọtaya ṣòwòlé, ó nílù tí ó kì mí tó lé mórí kì mí délé. Ìyá òkìkí ọlá àgbèrè ayọ̀ àgbèfẹ́. Màmá Muhammadu sí ìkírù àkànní Ọláyínká. Ìyá bí ìṣẹ́fù olórin àtọ̀dá Ọlákúnlé. Kádìgà Ọláyọ̀ ṣó gbọ́ mi Olúṣọlá. Ṣópọ̀lá àbárẹ́ mi. Olúkẹ́ni ṣó ń gbọ́ mi bí mo sọ́dọ̀ lọ́kẹ́ni. Wà mọ́ ṣáàfíà ní àbúrò tèmi alájà sáláwà ṣùgbọ́n bí mo ṣe rí ẹ̀rí. Yèyé ọlọ́pàá ìṣó ń gbọ́ mi àlè ṣe àlè dùn. Màmá wọn ní wọn láyé àwúrà ọ̀la. Àmì ẹni ọlá ìyàwó. Ọmọ yìí kọ́ Solar Pharmacies. Àyà bọ̀dá mi my birthday mate. Ọ̀túnbọ̀lá yín ká lè ṣe aláṣọ tó mè. Tẹ́ ẹ bá fẹ́ raṣọ, tẹ́ ẹ bá lè ti jọ tó mè, ó ní ìdọ̀kún ó ti wọṣọ. My sister, my friend, my wife, my confidant. All in all. Tó èèyàn lọ́wọ́ lọ́ba ẹlẹ́sàn kó máa ṣàdúrà fún ẹ nígbà gbogbo. Sísá mi ṣó ń gbọ́ mi Fọláṣadé. Ayé ti gbọ́. Màmá Olúbùkọ́lá swallow it. Màmá Bọ́láńlé. Màmá Bísọ́lá. Màmá Kọjúsọ́lá. Aya Ìfẹ́ Òye. Ẹ̀yin nìkan tó ní asúré tètè bóògùn máa jẹ́ Ọ̀ṣun Òṣogbo bóògùn ní ogbe. Ṣé lẹ́rù àgbo àgbàrá àgbo lọ́ṣun fi wọ ọmọ rẹ̀ ní dókítà ó tó dé. Ábímọ máa dáná sílé Ọ̀ṣun ló ń pòwe mọ́. Àbúrò mi ṣé ó ń gbọ́ mi. Ọmọ kẹ́yìn débẹ̀ gan àlejò lówó. Kábíyèsí o. Ọmọọba Odòlágùṣì ṣó ń gbọ́ mi. Kú palẹ̀mọ́ ọjọ́ bí màmá rẹ̀ 25 tó ń bọ̀ lọ́nà ìsáláwá ní òṣèré ọmọ gbájú. Ní Ìbàdàn májà ibẹ̀ láti máa ṣe é. Africa Modernizer. Kí ni àwọn ń ṣe tàbí pọ̀ báwọn rí? Ìṣọ̀lá ló ń ṣe ọjọ́ mi rọ̀ sí ní Bọ́láńlé. Màdìyà ọmọ agbógun ló kó márùn-ún fẹ́ nìkan o. Ọmọ tó ṣe kàn ṣe sùúrù bàbá Mọ́súrà. Ó ṣe kàn tó tẹsẹ̀ mọ́ ìgbà àbúrò. Ọmọ àgbà ńlá fòdè mọ̀bẹ́kùn ọmọlábòdì. Bọ́láńlé àpàtàkì tì ní ẹ̀ láti ìdílé ra níjà. Ọmọ pẹ̀tù adó. Ọmọ pẹ̀tù àràmọ̀sí. Rọ́ṣídì lọ́mọ wa ní pẹ́pẹ́ sílẹ̀. Ọmọ ní ọ̀tọ̀ ìbò mi lé o. Ọkọ̀ Adéjọkẹ́ ṣẹ̀rí fàtúmí ìyálélé wa. Olówó orí ibi omi tó jẹ́ sálá wà tó Ràṣídì Bọ́ládé. Ibi omi àgbẹ̀ ní o. Bọ́ládé Pétú Àràmàsà. Ẹlẹ́lẹ̀ ńlá ní ṣíwọ̀. Tó fi bẹ́rù tó fi ìwọ ọmọ tó fi gbólórí láàfin ọba. Ọmọládé ní ẹ lórúkọ mẹ́rẹ̀ẹ̀rin ìyẹ̀wò. Bàbá ẹ̀dá ọjà ìyàwó tó jẹ lápòjú. Kábíyèsí Rọ́ṣídì fi òòjú oró Bọ́ládé nílé kí omi òṣọ̀lá. Ìṣègùn nílé kí odò. Àwọn ní ìṣọ̀bọ̀ṣọ́. Bọ́ládé kí wọ́n máa àmìlà kí wọ́n máa lù fi ọba o. Ìyẹn làgá nínú àdúrà la ṣe fi tọrọ fún ẹ. Kójú ọmọdé ló kọ́kọ́ ẹ̀tọ́ sí i. Ẹni ló ṣe ìtì ọmọ ẹ̀dẹ́lẹ́. Mo sì já alàgbà o. Ràṣídì mo sì já alàgbà ló kọ́kọ́ ẹ̀tọ́ sí i. Gẹ́gẹ́ ló ṣe ìtì ẹ̀. Torí pé ìwà òpèrò Rọ́ṣídì, ìwà òpèrò kẹ́ni tó là ní wọ́n máa jayé pẹ́.
àmì o kí wọ́n máa lù sí ọ̀rọ̀ ẹ̀dàgbà nínú àbúrò adéhùn ní olóyè bí. Abíọ́dún mẹ́bí náà tù àbúrò Olúṣọlá Dúfà táyé àbúrò mú iná tù mí Abíọ́dún. Ẹ̀gbọ́n Adéníkẹ́ Rọ̀ṣídátù Rọ̀ṣídì Gbọ́ládé Ṣọlá. Ẹ̀gbọ́n mú Káyìlá mọ́ta ayọ̀ ara wá ní. Ẹ̀gbọ́n Kọ́mọlúdín Rọ̀ṣídì Gbọ́ládé. Ẹ̀gbọ́n Abíkẹ́yìn lóníyàwó tó ń jẹ́ Ṣẹ̀rífàtù. Àbúrò Rámọ́tà Aláì. Màmá Ẹnjíníà Sáídì. Àbúrò Abdulrazak Razaki tó bí ń jọ́sí. Bàbá Ọláyínká ara kì í ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Você